Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Wọ́n ní ká ẹ má kọ́kọ́ sókè wípé àwọn wà equal to the task. Ìyẹn àwọn army. Between you and myself, ṣé wọ́n wà equal to the task? Yes, we have noticed the footprints of foreign jihadists across our borders, but we are equal to the task. Nigeria Army raises alarm. The Nigeria Army has raised concern over the presence of foreign jihadists around Nigeria's borders, assuring citizens that troops remain vigilant and fully prepared to tackle any emerging threat. He added, "We have already noticed the footprints of foreign jihadists across our borders. However, I would like to assure us all that the Nigerian Army is alert and equal to the task." Drawing inspiration from the Army's history, he expressed confidence that the military will overcome the current security challenges, just as previous generations did during the World War, the Nigerian Civil War, and the ECOMOG peacekeeping mission. Like our forefathers who successfully dealt with the challenges of their generation in the two world wars, the Nigerian Civil War and the ECOMOG missions, the Nigerian Army of today will certainly prevail in confronting security challenges of our generation, he stated. Ọ̀rọ̀ ló ti gbọ́ yín. Ṣé o mọ̀ wípé kò ṣẹlẹ̀ rí? Jókòó síbẹ̀ kó máa sọ pé irọ́ ni o. Ṣé o mọ̀ wípé gbogbo nǹkan wọ̀nyí àwa mídíà la máa ń pariwo ẹ̀ síta tí àwọn Nigeria government àtàwọn army tó máa ń dìbọn kẹ̀ pé irọ́ ni kò ṣẹlẹ̀. Fún army fúnra lára wọn láti wá raise alarm wípé kọ́níkálùkù kan tó jáde mọ́bi tó ń lọ wà at alert at any time lẹ́nìtì ilé ìṣẹ̀lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò dìgbà tó bá spell gbogbo kinní yẹn síta. Wọ́n ní ká sọ fún gbogbo yín ó ti wà lórí social media platform Nigeria all over the world wípé àwọn foreign jihadists wọ́n ti wà ní gbogbo border tó wọ Nigeria. Any moment from now anything can happen. Ṣá sọ fún yín wípé kò ń ṣe ẹ̀sìn náà fẹ́ wá ṣe wípé jihadi náà fẹ́ wá ṣe jihadist ni wọ́n. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí jihadist tó mount sí gbogbo foreign tó mount sí gbogbo border tó wọ Nigeria kò ṣẹ̀yìn àwọn olórí ẹ̀yin mùsùlùmí Nigeria. Sultan of Sokoto ṣe mọ̀ pé ó wà lára àwọn tó invite Lakurawa sí wá láti ọ̀dọ̀ àwọn Iran and co wípé kó wá kọ́ wọn ní Sharia. Ṣó ti rí àbálọ àbábọ̀ báyìí ṣé ti rí ó ti dójú ẹ̀. Tẹ̀lé mi wá wo fídíò. Government release us. After releasing us, so government get a place that should give us as accommodation that we will stay, do our houses, remain there, to build school for us, let our children have school, go to school, have education, to be equal with everybody, because we are full citizens of Nigeria. We are not foreigners. We are full citizens of Nigeria. So please, let this death stop. Our children are dying. So what's your main need now? Our main need is to release us from this place and have a comfortable place that we should go in order to do our life activities as everybody. Let us have our freedom. Let us be released. Let us. Kèlè arúgbó jẹ gbèsè ta ni ó san. Ta ló fẹ́ bá wa san ilé ìbáyà arúgbó ti jẹ gbèsè ó kẹni tó máa san. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Fúlàní. Kí ni ẹni yẹn ń wí? Ọ̀rọ̀ yẹn ò ní fẹ́ make sense lọ títí lójú ẹ o. Ṣé o mọ̀ wípé nǹkan tí Fúlàní yìí sọ? Ṣé o mọ̀ wípé Gumi náà máa ń sọ? Wàhálà ti wà. Ṣé o mọ̀ wípé Gumi máa ń bọ́ síta tó bá ń grant interview fàtàdánù kiri tó máa sọ wípé Nigeria government must give them education, must give them a luxurious life, luxury life, must make them comfortable. Ibi tí mo wá ń lọ lélẹ̀. Ṣé ẹ notice wípé àwọn northern leaders and elders wọ́n ti brainwash àwọn terrorists ọmọ wọn yìí by telling them wípé àwa south o torí gbogbo wa kàwé o gbogbo bá ṣe live yẹn o wọ́n á ti jẹ́ kó yé wọn wípé federal government òun ló sponsor wa.
that is nǹkan tí mo rí tó ń jáde nínú ọ̀rọ̀ yìí. Ìwọ tó o bá lè mú calculation mọ́ra wọn. Mi ò mọ̀ how many times tó ti ń gbọ́ statement yẹn lẹ́nu Gumi. Tí Gumi máa sọ wípé they are going nowhere. We must live with them by fire by thunder. Ó dẹ̀ tún máa tẹ̀síwájú wípé Nigeria government should compensate them, should give them a better life. Mo wá ń bi yín báyìí. Fúlàní náà ló ń sọ̀rọ̀ sí wípé kí gọ́ọ̀mẹ̀ntì kó fún wọn lẹ́dúkéṣọ̀n. Ẹ bá mi bèrè lọ́wọ́ Gumi àtàwọn Fúlàní. Ẹ bá mi bèrè lọ́wọ́ gbogbo northern part of Nigeria. Ṣé ó ní anybody ní south tí gọ́ọ̀mẹ̀ntì sponsor education ẹ̀? Torí gbogbo wa la mọ̀ pé individually àwọn òbí wa ló sponsor education wa. Gbàdà tó bá ti bí wa láti inú oyún báyìí, láti bí ìrákòrò náà ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọ. Ìpè wọn rán ọmọ lọ sílé ìwé nípa education. Títí tó fi máa ṣe kíni, tó fi máa gba master degree, tó fi máa tó bá fẹ́ ṣe master àbí tó fi máa ṣe gba BSc ọ̀ẹ́kẹ́ tó bá wọn tó fẹ́ kà níwọ̀nba. Ìjọ́ wo ni gọ́fìmẹ̀ntì bẹ̀rẹ̀ sí ní fún wa yàtọ̀ fún ayé ìgbà bàbá wa Awólọ́wọ̀? Ṣé ẹ rí bí àwọn northern leaders and elder bó ṣe tú sí kíní yẹn mọ́ wa lọ́wọ́? Òun ni wọ́n fi brainwash àwọn ọmọ wọn ní north tí wọ́n fi wá pa wá tó believe wípé àwa làwa enjoy government ló fún wa ní free education. Sì máa wá wo ojoojúmọ́ la máa ń jọ̀rọ̀ ilẹ́nu wípé bàbá Awólọ́wọ̀ ti sọ wípé nígbà tó bá tó àsìkò àwọn ọmọ tẹ́ ẹ̀kọ́ tí ẹ̀ fún ní ẹ̀kọ́ wọ́n ń bọ̀ wá béèrè ikú tó pa bàbá ńlá bàbá wọn lọ́wọ́ wọn. Ṣebí the same free education tí Awólọ́wọ̀ àpò tí wọ́n fún wa ní ọ̀dọ̀ wa lọ́dún nígbà ayé wọn. Ṣebí a gbọ́ wípé bàbá gbé lọ sí northern part of Nigeria. Ṣebí àwọn northern leaders and elder ni wọ́n sọ wípé láyé western education is haram. Àwọn ò fẹ́ because ojú wọn dúdú, wọn ò ní ọpọlọ, wọn ò ronú dọjọ́ iwájú, wọn ò ro ọjọ́ iwájú ohun tó wà ní iwájú. Ìkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìkan ni wọ́n rò. Wọn ò mọ̀ wípé ní 2026 ayé education ó máa rí bó ṣe rí. Wọ́n gbógun ti bàbá Awólọ́wọ̀ létà Awólọ́wọ̀ gbogbo nǹkan tó yẹ kó dì nínú Nàìjíríà àti fún ilẹ̀ Yorùbá títí àfìgbà tí wọ́n frustrate bàbá yẹn tó já síkú. Wọ́n nítorí ó fẹ́ gbé free education wọ́n fẹ́ wá là wọ́n lójú sódì. Boko Haram, kí ni ìtumọ̀ Boko Haram? Western education is haram, is forbidden. Book Boko Haram, forbidden, èèwọ̀. The same nǹkan tó fi lọ̀ wọ́n ní ìgbà yẹn tó fi fún gbogbo wa tá a jàǹfààní ẹ̀. Òun ni àwọn northern leaders and elder wá race àwọn ọmọ sìn. Wọ́n wá brainwash wọn, wọ́n wá turn wọn against wa. Wípé government òun ló sponsor wa ní south educationally. Economically wọ́n fún wa lówó, ó dẹ̀ yẹ kán ṣe the same thing fún wọn. Tó já sí pé àwọn northern youth ń rí àwa south tó bá rí ẹ tó ń live large, pé yóò live in a mansion tó wà okay, tó ń gun mọ́tò, tó ń ṣe gbàlà, tó ń ṣe bùlù. Wọ́n believe pé government ló ń sponsor gbogbo everything fún wa. Ṣé rí pé wàhálà ti wà. Tá bá wá sọ fún yín wípé ẹ pín wa ẹni rọ́. Ṣé ó dìgbà tá bá pa gbogbo wa tán ní south torí àwọn northerner kí Nigeria government tó mọ̀ pé wọ́n máa pín Nigeria because ogun ti dé o. Ṣùgbọ́n ṣe wá rí ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ tí àwọn àmì gbé bọ́ síta. Ìwọ náà mọ̀ wípé àwọn àmì ò ní wá bọ́ síta wá sọ but for them to come out láti sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kó mọ̀ wípé confirm ni at anything lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ tí tèmi èmi fi ń dá yín lójú wípé tí ogun jihadis bá wọ ilẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá, ẹ lọ gbé Olúwo, Gumi Olúwo, ẹ lọ gbé Gumi Mufti, gbogbo kọ́kọ́sí wọn, Shitu, Oríyọmí, gbogbo wọn pátápátá, àwọn Gumi, àwọn fanatic ilẹ̀ Yorùbá tó jẹ́ Mùsùlùmí, ẹ lọ kó gbogbo wọn because ìwà tèmi ti gbọ́ wípé àwọn Nigerian fi message ránṣẹ́ about a month ago wípé àwọn ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá lè ẹ̀rọ wọ́n ní kó bá wọn kó jihadis, kó bá wọn kó wọn wá sílẹ̀ Yorùbá ká lè gba sharia by fire by thunder. Ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀rọ̀ tó fẹ́ délẹ̀ yìí kò sí ẹni tí ò ní kàn, kò sí ìdílé tí ò ní faragbá. Tí ẹ̀yin àgbààgbà bá tún sọ wípé irọ́ ni ẹ fẹ́ gbọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Mákindé gbogbo wa a gbọ́ information wípé Gumi ó wà in partner pẹ̀lú Mákindé. Ọ̀rọ̀ yẹn ti confirm. Mákindé ti gbowó ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state o. Bẹ́ẹ̀ ni ó fẹ́ máa pa yín lógún lọ́gbọ̀n kó lè máa fi gbowó nínú federal torí ó fẹ́ run for presidency, ó dẹ̀ nídìí owó burúkú. Mákindé ti padà wọ wèrè o, ó ti ya dìgbòlugi mọ́ wa lọ́wọ́ o. Tẹ̀lé mi wá gbọ́rọ̀ lẹ́nu Mákindé. They are good people of Oyo State. The past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state.
Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Ohun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We're determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Oh, wàhálà ti wà wọ́n sọ àfìgbà tí prophecy fẹ́ ṣe mọ́ Ṣèyí Mákindé lára wọ́n ní 10 minutes ìjọba ẹ̀ wọ́n ní rédèrèdè rádaràdà bẹ́ẹ̀ ló kẹ́yìn eré òṣùpá ni wọ́n ní in fact á ṣìṣe débi wípé ó lè dá sí ikú. Ṣé eléyìí tí Mákindé ra wọlé báyìí ṣé kò tí ń bọ́ sí rédèrèdè rádaràdà ṣé Mákindé ò ti máa dig grave ara ẹ̀ báyìí. Àwọn tí wọ́n sọ wípé Sheikh Gumi tó wá sí Ọ̀yọ́ State ipò ti kọ́kọ́ ṣe meeting pẹ̀lú Ṣèyí Mákindé táwọn kan sọ wípé irọ́ ni mo rò wípé situation tó ṣẹlẹ̀ sìn ajẹ́kẹ̀lẹ̀ mú 1+1 papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ kí ń lè ro 1+1 tó jẹ́ wípé ẹ máa fẹ́ everybody la gbogbo ẹnu tó alphabetically kan sọ bọ́tún sọ náà kò tún tí ì yé yín ìbòmí ilẹ̀ máa ràn dán lọ. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ pẹ̀lú gbogbo information tó ti ń gbọ́ káàkiri fídíò tó ń jump from one platform to the other ṣé ọ̀rọ̀ yìí ò yẹ kó ti yé jù bẹ́ẹ̀ lọ báyìí. Tó bá ní Sheikh Gumi àti Ṣèyí Mákindé wọ́n jọ wà wọ́n ti pẹ̀lú Sultan ṣé kò ti máa jọ bẹ́ẹ̀ okay bá mi kọ́ síbi comment section ta ni Ṣèyí Mákindé rí fásì sí torí ìwọ àtẹ̀mí ti mọ̀ wípé kí Chief Sunday Adéyẹmọ Ìgbòho kó tó dé ìlú Ẹkùn sílẹ̀ kó tó mú outfit wọn jáde àìmọye private security káàkiri across the whole Yorùbá land tí wọ́n ní uniform títí wọn ṣé bó parọ́ kò sí private security tí ò ní uniform ẹ gbà mí ṣé OPC ò ní uniform ni ṣé àwọn Àmọ̀tẹ́kùn ò ní uniform ni ó yá Àgbẹ̀kọ̀yà ṣé ẹ ní uniform ṣé Àmọ̀tẹ́kùn ò ní uniform. Mákindé Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ State ikú Ìgbòho ló máa kú ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá súnmọ́ Ṣèyí Mákindé ẹ̀ẹ́dẹ̀ jalè ẹ̀kọ́nà kẹba sòótọ́ ọ̀rọ̀ èèyàn tó bá ń bá forí gbárí tó forí gbárí tí ìkọ̀kan ò ṣe é Mákindé tó bá dẹ̀yìn lẹ́yìn ọ̀rọ̀ Ìgbòho ṣé o fẹ́ fẹ̀mí ẹ̀ di ni ṣé o ti rí wípé ìjẹta jẹ tẹ̀tẹ̀ ẹnìkan kì í jẹ́ báwọn jẹ Dágunró bẹ́ẹ̀ ni torí pé Dágunró ò ṣe jẹ ṣé o rí pé ìṣe tó ń ṣe auxiliary Súrì Oríyọmí àti gbogbo wọn tẹ́ jọjọ́ mọ̀ yọ́ bẹ̀ ó rí wípé o gbìyànjú fún Ìgbòho lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n wá àwọn fámílì àwọn èèyàn ní northern party tó kó wọn wá tán nọ́mbà wọ́n fẹ́ wá pa Ìgbòho mọ́lé lọ́dún náà lọ ní 2021 you were fully aware ó dẹ̀ ní kọ́ máa bọ̀ you welcomed them with the belief yìí pé wọ́n á pa Ìgbòho mọ́lé àti gbogbo àwọn èèyàn tó wà ńbẹ̀ wọ́n á dáná sun kò sẹ́nibọ̀dì tó máa mọ traces Mákindé láti ọdún yẹn ó notice ni
ni ọ̀rọ̀ ẹ ti gbòdì létí ọmọ aráyé látọdún náà ló ti ń ṣìṣe kò sí nǹkan tó ṣe tó lọ rẹ mọ́ ṣé ò rí pé orí yàtọ̀ sórí ni bó o ṣe jẹ́ ọmọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni Ìgbòho jẹ́ ọmọ Ọ̀yọ́ tí Ṣàngó ẹ bá pàràbà àwọn tó kù tó bá fagi wọn ya kì í ṣe bí ti kí ilé Ìgbòho torí ẹni tó rí ti dá ni ó lè dé kó ló fẹ́ tún dá àfi tó bá fẹ́ tún ara ẹ̀ dá Mákindé Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ state ìwọ ni mò ń bá sọ̀rọ̀ èèyàn tó bá ní àròjinlẹ̀ á mọ̀ gbogbo nǹkan tó sọ nínú fídíò yìí pé Ìgbòho ló ń kanta ṣebí ní ìgbà tó fẹ́ wọ inú igbó Old Ọ̀yọ́ park ṣebó sáré gbé kọfí jáde o nítorí kí wọ́n má lè wọgbó nítorí kí àṣírí ìjẹ kó má bàa tú ṣebí at the end of it drone padà wọnú bẹ̀ adẹ̀rí wípé ìlú ló wà nínú Old Ọ̀yọ́ park ńbẹ̀ Mákindé ṣebó máa ń lọ bẹ̀ dáadáa lóru ṣebó máa ń yọ̀ lọ bẹ̀ Mákindé àsìkò tí súnmọ́ mo ti ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn mo ní tabá ti gbénu lé last month títí wọ next year February tó máa ṣe presidential election mo ní ọ̀pọ̀lọpọ̀ àṣírí máa tú ó dẹ̀ pásìkò tí súnmọ́ mo rò pé àyè máa tó bíyá bíi November December ni ṣé ká bẹ̀rẹ̀ sí ní gbé jáde ní Mákindé àwọn nǹkan ẹ̀ wà nílẹ̀ tó mí lórí tébù mi bì ṣùgbọ́n àyìn dúró ká súnmọ́ dáadáa ká tó máa gbé jáde ṣùgbọ́n tó bá jẹ́ jókà tó fẹ́ gbé jáde lélẹ̀ ẹ kò ní sí nǹkan míì táwa máa ṣe ju pé ká expose ẹ fún gbogbo àgbáyé kọ́ mọ irú ìṣẹ̀dá tó jẹ́ àwọn ọmọ yóò tí ì mọ̀ yí pé rẹ́rẹ́ ti rún Ṣèyí Mákindé ti bayé yín jẹ́ torí títí dé China ni Ṣèyí Mákindé ti fi ìjọba Ọ̀yọ́ state tó fi yáwó àdó olóró tó dúgbùm ní àárín ìgboro lọ́jọ́ sí àná tó lọ padà fi gba 30 billion tó lọ gbé pamọ́ dènè lẹ́ni tí ò sọ̀rọ̀ lé lórí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn èèyàn tó ṣòfò sí tí dúkìá wọn bàjẹ́ Mákindé fi cash out ẹ̀yin victim mélòó lẹ rí gbà lẹ rówó gbà ń bẹ̀ anyway Mákindé wá ẹja sáré débi pa deliver the surveillance jet or resign Ọ̀yọ́ AAC gives Mákindé 7 days ultimatum. The Ọ̀yọ́ State chapter of the Action Congress AAC has issued a 7-day ultimatum to Governor Ṣèyí Mákindé demanding the delivery of the surveillance jet he previously promised or his resignation from office. Hey. According to the party, Makinde had earlier stated that the aircraft was at the Nigeria Air Force Base in Lagos, and following the recent abduction of teachers and pupils in Orire local government area, promised it will be delivered before the end of June. Kí ni date ẹni? With July now underway and no official confirmation of the aircraft delivery, the AAC questioned whether the surveillance jet was ever purchased. The party described the Makinde administration as one of broken promises and claimed the government had failed to live up to its commitments on security. The AAC also cited what it described as other unfulfilled promises, including the proposed 30 billion naira support fund for victims of Bodija explosion. It accused the state government of shifting responsibility on security issues and failing to provide the level of accountability expected by residents. Àwọn AAC, ẹgbẹ́ AAC political party, wọ́n ní kí Makinde kó resign. Wọ́n ní ṣebí gbogbo wa la rí fídíò tó ní surveillance jet wọ́n rà ní 7.7 billion. Ó ní títí 3 weeks ló sọ ńgbà náà. Ó ní wọ́n máa ẹni tó máa tó everything máa wà. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní lò. Ìgbà tó pẹ́ ó ní ká fún òun títí the ending of June. Kí ni déètì èní bá mi kọ síbi comment section. Ṣèyí Mákindé governor, executive governor, your state, come out. You are owing us an explanation. Where is the jet surveillance tó fi 7.7 billion owó Ọ̀yọ́ state ti rà? Bring it out. Ṣèyí Mákindé ní kí Ìgbòho má protect yín lọ́yọ̀ọ́ mú. Ó ní kí wọ́n máa gé gbogbo orí ẹ̀yin ọkùnrin bí wọ́n ṣe gé orí Mr. Oyedokun. Nǹkan tó ń fẹ́ nìyẹn. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, ó ní àwọn ò fàyè gba private sector private security kankan mọ́. Ó ní kò dẹ̀ sí anybody tó gbúdọ̀ bọ́ síta láti máa sọ fún ẹni Fúlàní wípé tó bá ti ní gbègbèsí ayé àlàáfíà nílẹ̀ Yorùbá kí wọ́n padà sí northern part of Nigeria. Mákindé ní Ìgbòho ò ní right láti sọ bẹ́ẹ̀ nítorí wípé according to the law as a Nigerian citizen, any part of Nigeria tó bá wù wọ́n náà lè reside. Nobody is disputing that. Ṣé tó bá ti reside yẹn, ṣé kí wọ́n máa pa wá ni? You are a failure. Ṣèyí Mákindé, you are a failure and doomed. You are a failure.
ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ bá ṣe pọ̀ lẹ́yìn Ṣèyí Mákindé ikú ti pa yín tán eléyìí ò ní feelings ó ti fi gbogbo Ọ̀yọ́ ó ti fi yáwó tó títí dọ́dọ̀ Chinese tí ì rí nǹkan kan ẹ jẹ́ kí Mákindé kúrò ńbẹ̀ ní next year May kí another government kó take over wá rí àṣírí bó ṣe bàyẹ̀ yín jẹ́ tóun náà lára rẹ̀ tó fi ń lọ òun kúrò lórí àpèrè àṣẹ gọ́fúnà ọ̀ràn wọ́n bá ètò one after the other bóyá ló máa bọ́ ńbẹ̀ ṣó wá rí gbogbo owó tó ń gbà ní inú Ọ̀yọ́ park tí wọ́n ti ń wakùsà tó ń jí àwọn èèyàn gbé tó ń gbé wọn lọ́bẹ̀ tó ń gbowó àtàwọn èèyàn gbogbo owó yẹn pátá ni wàá fi ṣẹjọ́ ẹjọ́ ló máa fi ṣe ó ti ṣọ́ọ̀jù ní ẹjọ́ ló máa fowó yẹn ṣe Mákindé má kúkú Ìgbòho Mákindé má kúkú Ìgbòho sórí Ìgbòho tí wọ́n ń wò yìí ojú Yorùbá ni lọ́wọ́ yìí jẹ́ sọ fún ẹ tó o bá ń gbọ́ ojú Yorùbá Ìgbòho òòṣà ló ń jẹ́ bẹ́ẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òun ni ojú Yorùbá lọ́wọ́lọ́wọ́ torí ó púrùfù ẹ̀ fún wa níbi tóun ti ń sá eré kí ayé wa má ta kọ́ má pa wá tán àtìyàwó àtọmọ tó kó gbogbo dúkìá ẹ̀ sílẹ̀ tó fàyà rọ́gbó tó ń protect wa ìwọ jókòó síbẹ̀ o lẹ́ni tó ń protect wa ìwọ ò fàyè gbà ìjọba ò fàyè gbà ìjọba ò fàyè gbà uniform ìjọba ò fàyè gbà kí wọ́n wọ̀nà àwọn Fúlàní tí ó ń jí àwọn èèyàn gbé how many Fúlàní ni Ṣèyí Mákindé tó ti arrest tó ti bring to book kí ló dé tí Ṣèyí Mákindé rí gbogbo fídíò àwọn Fúlàní tí wọ́n ṣe lórí TikTok tí wọ́n sọ wípé ìjọba ẹ̀ àwọn ń bọ̀ lọ́yọ̀ọ́ ìjọba ẹ̀ wọ́n ń bọ̀ lọ́ṣun ìjọba ẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ kí ló dé tó lọ arrest wọn wáì tó ṣe bọ́ síta kó sọ̀rọ̀ nípa ẹ̀ ṣe ti ráyé nǹkan ti ṣe wá Mákindé ti bayé jẹ́ ó ti bọ̀rún ṣe jẹ́ Mákindé ti gbàbọ̀dẹ̀ pẹ̀lú Gúmi Mákindé Ṣèyí Mákindé Ọ̀yọ́ ti gbàbọ̀dẹ̀ pẹ̀lú Gúmi o láti pa gbogbo ọmọ Ọ̀yọ́ ó lẹ́ni tó fẹ́ gbẹ̀yìn lẹ̀ lọ́yọ̀ọ́ ó lóun ò fẹ́ rí mọ́ ní ìgbà tí ó ti plan pẹ̀lú wọn nínú tí kan wá pa Ìgbòho mọ́lé tọ́lọ́wọ́ jẹ́ kó rí pa tó tún plan ó ti believe wípé Tinubu ò ní fún Ìgbòho ní freedom tí Tinubu fún Ìgbòho tí bàbá Tinubu fún Ìgbòho inú burúkú bí Mákindé ni àwọn bí Mákindé àwọn bí Ganiyu Ige Adams àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ti ń rí àwọn àṣírí tí mò ń sọ fún yín pé tó bá ti ń lọ bẹ́ẹ̀ yẹn láti June títí wọ next year ipò oríṣiríṣi àṣírí ẹ̀ máa tú jẹ́ kẹ́mi àti ẹ̀ pàdé níbi comment section ó ti mọ̀ pé ibẹ̀ ni kọ́kọ́ la ṣe ń lọ tó tẹ̀lé mi díẹ̀. I don't care. Èmi máa àwọn fásitì mi tó máa tẹ́mi nífẹ̀ẹ́ yìí bá sọ̀rọ̀ àwọn tó ń gbọ́n tẹ́mi nífẹ̀ẹ́ àwọn tèmi tó wà fún bá sọ̀rọ̀ èmi máa bá yín gbọ́ yín wèrè sọ̀rọ̀ you are here commenting now mo náà wà ní sẹ́ẹ̀lì wọ́n ti fẹ́ pẹ̀lú ẹja mo náà wà ní sẹ́ẹ̀lì ó ti lọ́jọ́ ọdún sẹ́ẹ̀lì sí. Friday Saturday Sunday ṣó easy ni èmi gan mi lè sún sẹ́yìn ọjọ́ kan láti domi. So ẹjọ́ tó yọ lọ́hùn I know that IG náà gbọ́n lọ́ like it IG commissioner everybody like it but kò ní sùn kò ní sáyé ṣe life kò ní sáyé dọ̀ kò ní sáyé ṣe nǹkan yẹn mọ́ because me I'm not happy about all those kind of things. If you don't have plate number come arrest here. I saw the video commissioner is a very nice person this suit okay pẹ́ bàmí this suit kò ní rí wàhálà lágbọ́ ọlọ́run ẹjọ́ ẹ dá ìjọ ọmọ yẹn o commissioner police IG ní this suit jàre sọ́ọ́rì bàmí IG ẹjọ́ tó ọlọ́run rí wàhálà ẹjọ́ tó ọlọ́run ẹjọ́ ẹ dá ìjọ ọmọ yẹn ọmọdé ló ń ṣe ẹjọ́ tó ọlọ́run. If I'm telling you something we come get direct in it and if it's killing don't worry if it's something even no I will not say more than that. Tó bá ti mú ẹ tó bá ti mú ẹ máa sáyé lo life máa lọ bọ́lọ́pàá fọwọ́lá máa lọ bọ́lọ́pàá já respect yourself and respect police ọ̀rọ̀ tó yẹ kẹ́ settle the night 10 minutes tó bá bọ́lọ́pàá drag ọ̀rọ̀ lè lo 10 days ọ̀rọ̀ tó yẹ kó fi 1 day kẹ́ fi settle tó bá bọ́lọ́pàá drag ó lè fi 1 year kó fi settle so I'm just here tó bá rẹ̀ kó bọ́lọ́pàá fa ọ̀yàn wò lè wà kí n tèmi ṣé tó bá ṣe ẹni tó ṣe olórúkọ ibi tá a sọ bí àwọn akọ̀jọ́ ṣe é pa ni I'm just talking to my fans ní kí n tèmi pẹ̀lú ẹ̀ ò bá ṣòrí burúkú ò bá kọjá bí kò jọ́ ibi kò ṣòrí burúkú. I see before in my life like say police can't stop us it never happened to me before so you want to cross you know say if you want to turn then they stop the first people wey first stop am for front okay e did not stop the second people you carry stick you hit am for the motor as you hit the stick for the motor we stop I bring out my video because you guys face were strong and are not friendly with us I bring out my video my phone and I was recording next thing the officer come and collect the phone with full force he do like that abi you no see am why they talk say me with video but they talk say me with video they say who say so of the police or without the are you not on the internet sir okay no problem they said you can is it not IG they said you can video less so that evidence go dey
And I bring my phone out, and next thing, even though they not your own confidence, no suppose make you collect that phone. And you know that what you do is sharp. You go, you suppose not grab my phone. You grab my phone. You grab my phone. I bring my Samsung, come out, and my Samsung will not even clear. You carry that one. You pursue me. Go for your hand. Imagine say bullets fly come out. What if you go tell my family? Oríṣiríṣi. So, ṣé prison ní Pella wà báyìí ni àbí inú cell? Èwo ń bẹ̀? Mr. Tunde Perry, 6 months show. 6 months show. Ṣé prison ní Pella wà báyìí ni ọkọ ìyàwó tó ń bọ̀ lọ́nà? Àbí cell ló wà? Kẹ̀dẹ̀ máa wá àwọn ọmọ yìí o. Àwọn ọmọ tó yìí yẹ kó wà lábẹ́ àwọn òbí wọn. Kán máa kọ́, kán máa bomi lé lórí, kán máa ṣe oúnjẹ pé Pella lọ gbé oúnjẹ tiẹ̀ ló wà ńbẹ̀ yẹn kó jẹun tán. Pella bọ́ sí kíṣì kó fabọ́ fún mi. Ṣùgbọ́n tí àwọn òbí wọn ti kùnà, ẹ má ṣì mí gbọ́ o, torí ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ pé yí nǹkan ìsílẹ̀ máa ní ó ti yé tiẹ̀ ó ń jealous ẹ ní kí ni mo fẹ́ jealous lára ẹ. Jókòó yàtọ̀ fún content wípé ó sọ̀rọ̀ bẹ́ni pé kò gbóyìnbó tí gbogbo adẹ̀mọ̀ pé ó wà educated ó gbóyìnbó tó fi ń ṣe content ẹ̀. Jókòó kó wo ọ̀rọ̀ ẹnu Pella ìṣe ìsọ̀rọ̀ sí at everything wàá rí pé kò sí ọwọ́ òbí olóríire láti máa yí ọmọ yẹn. Kò sí discipline kankan lára Pella. Pella ò ní kò ẹ má jẹ́ sọ̀kọ̀ tó wà lẹ́nu mi àbíyamọ ni mí. Ìyá Pella lẹ́ni ègbé. Bíbélì sọ ó ní ẹ̀yin òbí tẹ́ bá kùnà lórí àwọn ọmọ yín, ó ní ẹ ò yẹ ní ìkọ̀kọ̀ ṣe ló yẹ kó sòkúta mọ́ yín lọ́rùn kán jù yín sínú òkun ká fi yín ṣọmọ ẹja lórí. Torí ìyá Pella ó ti kùnà lórí orí ọmọ yìí o. Ṣé nítorí Pella ti ra mọ́tò fún ẹ? Nítorí Pella ọmọ ẹ ti fún ẹ lówó ti rẹ́ǹtì ilé òun ni ó kúkú wá san ó lẹ ti fẹ́ gbẹ̀mí lẹ́nu òun. Ẹ̀yin Pella family, ìyá bàbá ó báyìí ní bàbá àti gbogbo family ó lóun ló ń gbé bùkátà yín. Bí àwọn ìyá Mohbad àti bàbá Mohbad bó ṣe lé títí tó gbẹ́rù tí ò tí ì tẹ́ tí ò yẹ kó súnmọ́ in the next 10 years bọ́ egbèlé kí lorúkọ Mohbad wọ́n bá gbélé lórí. Wọ́n bá gbélé lórí ẹ̀yin èèyàn mi. Ẹrù yìí ni Mohbad rú tó padà jákú jẹ tó bá síkú o. Léni òkú Mohbad wà níbi tó gan sí wọ́n sìn. Ìyá Mohbad ají láàárọ̀ àwẹ̀ akùn powder àwọ̀ mìíràn àwọ̀ṣọ́ á lọ sí kíní á lọ ṣe picture á ya picture ó ń ṣe birthday ó ń lọ party ó ń ṣe wùnú ọmọ ẹ̀ gan síbi tó wà tó gan sí. Ẹ wo ayé ẹ tún wo Pella náà báyìí sí. Ṣé abiyagba lẹ́yìn abiyamọ àsìkò yìí ni ṣọ́n gbé yín rè ni ṣé wọ́n ti fi yín ṣépè ni ìgbà tó tẹ̀ jẹ́ pórí TikTok nílé yín tẹ́tí máa sọ̀rọ̀ orí burúkú ọ̀rọ̀ òun wá ní ẹ̀yin abiyamọ àsìkò yìí ìtìjú kò sí nínú dictionary yín mọ́ ẹ wá mú òṣì àti ìyà òun lẹ wá mú tẹ shoes ẹ máa ríra wọn bó ṣe bí olórí burúkú lórí TikTok tó ń gbé pùnà ara wọn tó ń gbé jáde tán èyí tó ń gbé gbòlà ọkùnrin èyí tọkùnrin náà ń gbé pùnà obìnrin àwọn méjèèjì ọjọ́ ń sorí burúkú online wọ́n ṣí èrè. Obìnrin tó ti dàgbà tó láwọn ọmọ gọlọtọ ó wá fi ẹ̀sìn ṣe ó wá ojoojúmọ́ ẹ̀sìn wọn wá mọ ọ̀rọ̀ kan tó yẹ kó sọ wọn mọ ìwà tó yẹ kó wù torí pé wọ́n fẹ́ ṣe TikTok queen. Nígbà tó ń rí tí Pella ẹgbẹ́ àlàyé ẹnu ọ̀rọ̀ Pella ó ní bóyá ó ṣe wá double cross òun ó drive roughly ó gba one way ọlọ́pàá wá control ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ wọn. The next thing oníbọn ṣe double cross ẹ̀yìn ojú wọn ti lé ó wá mú fóònù fẹ́ rìkọ́dù wọn wá gba fóònù lọ́wọ́ ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda. Mr. Tunde Perry 6 months show ẹjọ́ ṣé prison ló wà ní àbí cell kẹ̀dẹ̀ máa wá wo òun àti Javis wọ́n ń pín kinní káàkiri òtán láwọn fẹ́ ṣe wedding o.